Ajíṣebí Ọ̀yọ́ akúndéjà kò yí gbogbo ọmọ Nàìjíríà ẹ káàbọ̀ sí ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò gbogbo ojú tí ń wò mí àti etí tó ń gbọ́ mi láṣẹ Elédùmarè ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di MC Money lórúkọ tí mò ń jẹ́ lónìí ọjọ́ kejì oṣù kọkànlá ọdún 2024 láwà nínú ọgbà Aláàfin high school níbi tó ti ń ṣe àdúrà 8 days Fidau prayer mọ̀mọ́ wa Alhaja Sarat Abebi Tijani Animashaun ọgọ́rùn èèyàn ló wà níbi tá a wà yìí lónìí níbi tí a ti rí ọ̀gọ̀rọ̀ àwọn àáfàá àwọn ìjọ Ansarudeen Society tí wọ́n jẹ́ ẹkùn tọ̀yọ́ àwọn náà péjọ síbi tó já sí pé ìní mọ̀mọ́ wa Alhaja Sarat Abebi Tijani Animashaun tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ láti ọjọ́ ayé ọkọ wọn gangan ìní àwọn náà wà ń bí bìbà láti wá ṣe àdúrà ọjọ́ kẹjọ yìí fún mọ̀mọ́ tí àwọn ọmọ ẹbí ojúlùmọ̀ ará kódà tún rí àwọn ènìyàn tí wọ́n ti ìlú ọba wá nítorí 8 days Fidau prayer mọ̀mọ́ yìí ẹ kú mọ̀ pé adániwáyé ò dárí ikú jẹ nìkọ̀ọ̀kan ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ akẹ́kọ̀ọ́ wa létí tá a wà níbẹ̀ gbogbo apátápátá làwọn mẹ̀bẹ̀rẹ̀ látòrí Adéyínká Ọlásùnkànmí pẹ̀mbọ bí awérin ajá ìlú Ọ̀yọ́ tí kì í ṣàdédé gbó lásán ìyẹn aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ ìlàjọ wà níbí bákan náà èmi MC Money náà aláǹfààní láti gún wá sí gbàgede tá a wà yìí ẹ máa bá wa kálọ. Ajíṣebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. láyé báwo ló ṣe ń lára yín sá.
إلا بالله فما شاء الله لا قوة إلا بالله فبي الله جنة بطارة àtúbọ̀tán ni màmá wa ní ló fi rí báyìí lọ́dún lẹ́yìn wọn. fọpẹ́ mẹ́sà Allah la quwwata illa billah ọlọ́jẹ̀ látúbọ̀tán rẹ̀. nǹkan fatia yọ̀kan náà láàkà torí ìjọba àsìkò tí wọ́n fún wa fatia yọ̀kan láàkà yìí tábà tó délẹ̀ ìjọba bẹ́ẹ̀ fi ṣe sàrà rẹ̀ ìjọba máa wá ní pé ọlọ́jẹ̀ látúbọ̀tán rẹ̀. ìjọba mú wa lọ bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wala ddallin. ẹ̀ka ṣe àmín mẹ́ta mẹ́ta. ọ̀rẹ́ bọ́jú dáadáa. ọ̀rẹ́ bọ́jú tó wá sọ̀wọ́ ẹ̀ bàtò. orúkọ mi Tijani Animashaun. báwo lẹ ṣe jẹ́ sí mọ̀mọ́ wa Sarat Abebi? ọmọ ni mo jẹ́ fún mọ̀mọ́ wa Alhaja Sarat Tijani Abebi Animashaun. nígbà tí ẹ gbọ́ pé mọ̀mọ́ jáde láyé báwo ló ṣe ń ṣe yín? ó dùn wá, ọkàn wa bàjẹ́, ó sì ó mú omijé lójú wa torí lérò ikú lásìkò tí a gbọ́ ikú mọ̀mọ́. kódà nígbà tí a gbọ́ pé tọ́pọ̀ wá pé wọ́n ti wà ní hospital, ìyàlẹ́nu ló jẹ́ sí mi torí pé mọ̀mọ́ yìí wọn kì í ó pẹ́ tá a ti gbọ́ ilé. adúgbò gan ìṣàbùdé and all the children náà ní à we really appreciate it. Àwọn àgbọ̀ fẹ́kẹ̀ lọ ṣe ara ṣàmì we are very enjoying. Thank you for everything. Ọlọ́run mi ló jẹ́ káwọn àbọ̀ pẹ́ fún wa. I really appreciate you. Thank you very much. Only a very short time. Sọfúnmẹ́tẹ̀ẹ̀dẹ̀ wá. The children náà the match. Àwọn ẹ̀gbọ́n mọ̀ ètò Tijani olóko. Thank you very much. I really appreciate it. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa. Àmì káfẹ́ sọ o, because ẹ ṣe gan-an ní àdúpẹ́ mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn àbúrò mi lọ́kùnrin lóbìnrin. Gbogbo tá a ṣe yìí àjọṣe ni o, bí Tijani ṣe wà nìyẹn, àjọ máa ṣe ìfẹ́ wa ní. So we do everything together and tí àwọn àṣàlùkù lè sọ àti other people. Donation tí a bá ti ní sẹ́kítì wa ní, òun ni tí a bá ti rí yóò gbowó jáde. A sì gbowó fún yín. Lágbára náà tó adúpẹ́ gan ẹ̀yin ọmọ wa kò síbi tí a fẹ́ mọ dákọ̀ alẹ́lẹ́rẹ́ ni o ògà àpò ni o ògèzè ni o ilé ìmọ̀lẹ́ ni o. Pàpò yìí. Bàbá ní ìyá rẹ̀ ní èyẹ tó pọ̀ o èdè adúpẹ́ lọ ní o ìrírí àfiṣẹ́ ìfẹ́ ìfẹ́ ìmọ̀ ọ̀pọ̀ mi.
Olúwa yóò jẹ́ kí àwọn náà gbẹ̀yìn arúgbó wa o. I really appreciate it. Thank you very much. Gbogbo àwọn Kọ́lá, gbogbo àwọn ẹ̀gbọ́n mi tó wà mí, àwọn oníṣòwò oko wọn, àwọn ẹ̀gbọ́n àpòlùkù, Alhaji Bismillah, gbogbo everybody is here. So really appreciate it. Thank you very much. Ẹ ṣe kan o, àwọn àgbàdo ìgbẹ́ ṣe rábà náà. Ẹjọ́ ẹni tí a bá ṣe ẹ̀jẹ̀ ọjọ́ ìlú sí wa. Ẹni tí a bá ti oúnjẹ dúró oúnjẹ wà o. Yóò sí máa dùn á lọ rà míì fún yín. Everybody has to take food. Ó ti ẹ̀ wà, ó surplus. Ẹtú tẹ́kọ̀ọ́ oúnjẹ ó àwọn tí tẹ́kọ̀ọ́ owó. Oúnjẹ ní ọ̀bá tí kó àdínkù ní o. Ẹ láti kó oúnjẹ ní kẹ́kọ̀ọ́ oúnjẹ ní olé. Ẹgbẹ́ mi ò thank you very much. Gẹ́gẹ́ bí olórí ẹbí ṣe sọ, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a pè tí a wá, mọ̀mọ́ tí a ṣe àdúrà fún, Ọlọ́run máa wá tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ lórúkọ gbogbo ẹbí lápapọ̀, pàápàá jùlọ ní àfikún sí ti olórí ẹbí sọ, a dúpẹ́ àmọ́ lórí o, gbogbo wa lágbẹ̀yìn arúgbó wa o, a ní fi eléyìí dágbére fáyé o, ọláwàlà káwọlá wàlà kúwàtà ìlànà orúkọ tèmi Tijani Animashaun. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربك وبالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. This is me and this Sarat Abebi Tijani. Báwo lẹ ṣe jẹ́ sí màmá wa? Èmi ni àkọ́bí màmá ní wípé èèyàn máa bímọ ní ayé. I'm the first born of the mama that is alive, and alhamdulillah mama is 95. It's not a small year, it's a long year. So I do Ọlọ́run, thank God. So may I so rest in perfect peace. I do Bàbá nígbà tẹ́jọ́ náà àwọn jáde láyé báwo ló ṣe rí lára yín sá? It was very painful. I was lovely mother. So I'm very, very sad, but alhamdulillah, we thank God. To us, thank you very much. We really appreciate it. We are 15 years and we stay here together. So alhamdulillah, thank you very much. ẹni bá máa gbé kó bá ń ṣe ìdárò aró, ẹni bá máa lùkù kó bá ń ṣe ìdárò sùn, èèyàn tó ń máa lékeleke kó bá ń ṣe ìdárò ẹfun. Ikú pa abiri, abiri ṣe bẹ́ẹ̀ ó kú. Ikú pa abiri, abiri ṣe bẹ́ẹ̀ ó lọ sọ́run àsàndé. Ǹjẹ́ ikú pọ̀ kọ̀kọ́? Omi àgbé ṣe bẹ́ẹ̀ ó jó dànù. Ikú tí ó pẹ́ ni à ń pè, ikú tí ń pẹ́ ni tí ń pè ni. Ọ̀run dẹ̀dẹ̀ mọ́ kánjú mọ́. Gbogbo wa là ń bò jàre. Ikú pa Alhaja Sarat Tijani Animashaun. Màmá wa Abebi o, ibi tẹ́ ẹ bá wà
ilẹ̀ rẹ ni. Alhaja Saratu o. Kòkòrò já agbádùn obì tó gbó káká. Adániwáyé ò dárí ikú jẹ nìkan kan. Ikú ti mẹ́nìkan pàtàkì lọ́sálá kejì. Àní ọ̀run dẹ̀dẹ̀ mọ́ kánjú mọ́. Gbogbo wa là ń bọ̀. Alhaja Saratu tí n bá ń lọlé à ń bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọmọ pàkó yìí ọmọ Sàgúnmọ̀ sàsàrà. Ẹ̀yin lọmọ ìjẹyànrọ̀ lẹ́bi. Ọmọ ẹ̀yin pọ́n lójú. Ọmọ ẹ̀yin pọ́n lóje. Ẹ̀yin lọmọ akúndarú. Ọmọ àrídìí ògológo. Ọmọ kíni ó ṣe. Ọmọ búnibúni. Abèbú wọ́ntìwọ́ntì. Ọmọ rínirínni. Abẹ̀rín pòyẹ̀kẹ́. Ọmọ òsónú ilé ògbà lọ. Èmi ò ní sàlọ̀ fẹ́ni tí ò fẹ́ràn mi. Ọmọ òjò obìnrin sọ̀rọ̀ ẹ̀dírè. Ó ní jẹ́ ń wọlé ń bomi ń kókó. Ọmọ òjò obìnrin sọ kíjì pádìyàwó. Ó lọ́kàn abẹ́ ẹ̀rí mi ẹ̀rárẹ̀ ẹ̀yìn mi ni. Ẹ̀yin náà tó lọ́mọ tọrọ bẹ̀ tọrọ abẹ́. Ẹ̀yin lọ́mọ bá kì í rọkọ́. Ọmọ bá kì í rọ àdá. Bọ́ bàbá jí. Orí ọmọ lọ́mọ ní kúkú rọ. Ẹ̀yin lọ́mọ adigbò sòrò. Pàjá fún ẹ̀ ńláwọ̀ jẹ. Ẹ̀yin lọ́mọ ẹ̀ lamoko wọn gbọ́dọ̀ jẹ yẹ ẹ̀gá. Màmá wa Àbẹ̀bí títí lálẹ́ àmọ̀ sèré tí ò nínú rẹ̀. Abiyamọ tòótọ́. Tá a bá ní kẹ́ ẹ méjọ kù kẹ́ ẹ méje kò lé. Bẹ́ẹ̀ ni pẹ́ńfẹ́ bí kò kó ọ̀run lálákejì ni. Ìtẹ́ bá ń jẹ lálákejì ni kẹ́ ẹ máa bá wọn jẹ. Ìgbà tẹ́ ẹ̀ tiẹ̀ wá jẹ kòló ayé kílẹ̀ fẹ́ fi kòló ọ̀run gan ṣe. Màmá wa Alhaja Saratu. Ọmọ ká àpàkò yìí òde ńlá ò rí bí sáré fóòrùn. Àwa àti bàbá wọn lálọ́ lè yí gbó. Alhaja Saratu. Gbogbo ọmọ lẹ́sẹ̀ lédè lẹ́yìn rẹ̀. Tó bá di ọjọ́ kejì oṣù kọkànlá. Ìlàdúrà ọjọ́ kẹjọ màmá wáyé. Nínú ọgbà Aláàfin high school lọ́yọ̀ Aláàfin. Odò pàṣẹkẹrẹmọdé ọmọ Àtìbà. Olùkéde Ajíṣebí Ọ̀yọ́ rédíò fún gbogbo ẹbí. Ajíṣebí Ọ̀yọ́ láàárín. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá. الله الصمد لم يلد ولم يولد Ajíṣebí Ọ̀yọ́ láàárín. ولم يكن له Ọ̀yọ́ ò ní ṣe bí كفوا bàbá. أحد. Ajíṣebí Ọ̀yọ́ láàárín. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ọ̀gá mi mọ̀jà jógàjú ọ̀rọ̀ náà. Ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún àwọn aráàlú? Kí ló dé tá a jẹ́ kí local government ló máa fọ́ ọ́n? Kí ló fà? Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ọ̀yọ́ mọ́lá mi ni wá ò jàre. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ online television. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ìròyìn àsìkò tó pójú owó. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Àṣà gbígbé lárugẹ ń bẹ lọ́dọ̀ àwa. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ajíṣebí